Àwọn ọmọ ṣùkú ṣànẹ́ wà náà bẹ́ẹ̀ gan pẹ́ ojú tuntun ra rí náyọ̀ àtàlàáfíà ẹ̀dẹ̀ arógun wàhálà ní ọkọ̀ jésù tí n ti rí o ó yá à ń jókòó dáadáa ṣé à ń ti ṣe tán ó yá o English and Lelújí who is that? Yesi ẹ̀yẹn what a pity. Èṣí o close the door pẹ̀kúẹ́dẹ́ far away nọ̀ngọ́ sloping land ibi gẹ̀gẹ̀ spinal column pọ́ọ̀láìn playful jest dọ̀wẹ́kẹ̀ sitting room àkété friend olùkù blemish èṣì mirror àyègbè mold bed oíbà rain ferret ọ̀ṣọ̀rọ̀ old small knife ọ̀bẹ sílò potatoes kúkúǹdùkú pig lẹ́ẹ̀dẹ̀ chimpanzee, lẹ́ẹ̀gbẹ̀dẹ̀ tick egbígbọ́n pandemical disease lùkúlùkú ṣóyé wọn tóyọ̀sí ṣóyé oyè mi yékéyéké tíṣà mi ní ṣùkú ẹ̀kọ́ mi dáadáa tíṣà wọ́ṣẹ́ ó dàbọ̀ o.